Yes, hello my beautiful people. Ẹ kú ọjọ́ mẹ́ta. Yes, orúkọ tèmi ni ọmọọba obìnrin. Yeah, ọmọọba obìnrin láti Èkìtì kété. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má bínú iṣẹ́ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Tó bá jẹ́ iṣẹ́ ti tìrẹ ni, tètè lọ ṣe kíákíá. Pẹ̀lú omi ojú ni mo fi ń sọ ọ̀rọ̀ yìí. Níbi tó ká mi lára dé. Nítorí pé ẹni tó lúwa rán mi sí gangan tí n bá lọ bá, ó máa di ogun, ó máa di wàhálà. Mi ò dẹ̀ fẹ́ dárúkọ. Mo bẹ̀ yín, tíṣẹ́ bá jẹ́ tiẹ̀ tètè ya lọ ṣe kíákíá. Àní rí ìbínú Ọlọ́run o. Àní ní ìbínú Ọlọ́run o, lágbára Ọlọ́run, ìbínú Ọlọ́run ò ní sẹ̀sórí wa. Àwọn tí wọ́n rán mi sí ni àwọn akọrin ẹ̀mí. Ó ń wáṣọ funfun o, ó wáṣọ blue o, ó wáṣọ ara o. Olórin ẹ̀mí tó bá ti ń ṣe olúwa 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 ọlọ́run ọlọ́run ọba ẹ̀mí á wà pẹ̀lú gbogbo wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Alágbára ńlá arúgbó ọjọ́ àdàgbà má pàròyè, owó ṣòkòtò kẹ̀mbẹ́rẹ́ ibi ìjà lápá ibi ẹ̀ ń sá sí olúlé káyàkáyò. Bàbá mi tó lọ rẹgẹdẹ tó gbà rẹgẹdẹ, olórí ayé gbogbo, ọlọ́run kan ṣoṣo tí kò pé méjì. Ọ̀bánirin kú ìyàtán, ọ̀bánilálejò wa ń kó olúlé á jẹ. Bàbá ń kọ́ bá dáa ní kọ́ wá kò á o. Àtèmi tó rán àtàwọn tí mo fẹ́ jíṣẹ́ fún nǹkan tó bá dáa ní kó wá sínú ayé wa fún wa. Iṣẹ́ wa má jò bàjẹ́, ọ̀nà wa má jò dí. Má jẹ́ agbọ́mọ sí, má jẹ́ agbọ́kọ sí, má jẹ́ agbáyà sí. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó lè jọba nínú ayé wa. Jẹ́ kí ìmọ̀ rẹ kó lè tọ̀wọ́ wá, jẹ́ kí òye rẹ kó lè jẹ́ titi wa. Gbọ́ aláṣẹ ọ̀run. Jésù Olúwa wa, àmín. Àmín, àmín lórúkọ Jésù. Bàbá, òrán ọmọ níṣẹ́ fàyà tí ò jíganjígan òdi ọ̀run. Iṣẹ́ tó rán mi ni mo fẹ́ jẹ́ yìí o. Ìbà kí ń hun ọmọ o. Mo júbà rẹ o bàbá. Tẹ̀lé mi lẹ́yìn, má tì mí lójú. Àwọn tí ó fẹ́ di iṣẹ́ ìbàbá jẹ́ kán ríṣẹ́ yẹn ṣe kíákíákíá. Ojú ẹ̀sìn náà má jò rọ̀ pa wọ́n. Ìṣẹ̀lẹ̀ ibi má jò jẹ́ titi wọn. Wàhálà ìdààmú má jẹ́ kó wá wọn rí. Iṣẹ́ wọn jẹ́ kán ṣe débi èrè. Ní ọjọ́ ìkẹyìn bàbá, má ṣe ta wọ́n nù, má ṣe ta wá nù, wà pẹ̀lú gbogbo wa. O ṣé olú ọ̀run, o ṣé atóbijù, o ṣé olórí ayé. Orí báyìí bàbá, mo ń fi ìbẹ̀rù àti ìtẹríba níwájú rẹ ni mo fi ń sọ ọ̀rọ̀ yìí. Torí ẹni tó bá rán ni níṣẹ́, ó là ń bẹ̀rù àkínbẹ̀rù ẹni tá a máa jẹ fún. Gbogbo àlà ń kọrin fún ọ ní gbogbo ìgbà, gbogbo àlà ń yìn ọ lógo, gbogbo àlà ń forin ṣe ìwúrí fún ọ láti tẹ́tí gbọ́ ohùn àdúrà wa. Ṣùgbọ́n ó rán mi jáde bàbá, ó ní kí n sọ fáwọn àyànfẹ́ títí rẹ wípé dẹ́dẹ̀ mìràwọ̀, wípé kán súnmọ́ ìwọ Ọlọ́run. Gbogbo wọn náà pé olúwa olúwa, ṣùgbọ́n olúwa olóòmọ ẹni tó jẹ́ títí rẹ láàrin wọn, láàrin wa. Èmi náà kọrin lẹ́ẹ̀kọ̀ọ̀kan, olóòmọ ẹni tó jẹ́ títí rẹ láàrin wọn, láàrin wa. Orin tí ò bá ti jọ mọ́ orin ẹ̀mí sí Ọlọ́run, pé ká má ṣe kíni, ká má lọ sí díẹ̀. Orin tí ò bá ti jọ pé olúwa Ọlọ́run, olúwa Ọlọ́run. À ń kọ orin kí bàbá oyè wo náà máa ń jẹ, oyè balógun, oyè apá ọ̀tún, oyè apá òsì, oyè ìlú, oyè ìdílé. Ó ní kán ṣe kí ni, kán jáwọ́ nínú ẹ̀ pé oyè orin ẹ̀mí tó jọmọ́ ọ̀ràn Ọlọ́run tó mú orí ẹ wú ní gbogbo ìgbà ni wọ́n gbọ́dọ̀ máa kọ. Pé wọn nínú ẹ̀mí tán bá tẹ̀ ti lè gbé microphone dání tí wọ́n ti ń pe Ọlọ́run, tán ti kọ́kọ́ fi Ọlọ́run bẹ̀rẹ̀, tán wá torí ẹ̀ yà sí àti máa kí bàbá kan, máa kí ìyá kan, máa kí olóyè kan, máa kí ọkùnrin kan, obìnrin kan, especially nínú ìjọ Ọlọ́run, wípé orin ẹ̀mí nìkan ló fọwọ́ sí tó gòkè tọ́ wá. And then wípé kán tún ara wọn ṣe, kán súnmọ́ ìwọ Ọlọ́run, pé ìdọ̀tí pọ̀ jù láàrin wọn. Ìdọ̀tí ṣe kí ni, ó pọ̀ jù láàrin wọn, pé ọkàn wọn ò sí payá sí ẹ tó gẹ́gẹ́ bó ṣe rán wọn níṣẹ́ jáde pé kán máa múrin, kán fi máa sìn pé Olúwa ní tí àwọn kan ò bá sin òun, lòun á gbé òkúta dìde.
Ọlọ́run á gbé igi igbó dìde, wọ́n á máa kọrin, wọ́n á máa yin òun lógo. Orin ìyìn lógo, orin ìmú orí yá sí Ọlọ́run, orin ẹ̀mí láti inú wá. Òun nìkan ló jẹ́ ẹbọ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Orin ara wọ́n ní kẹ́ mú kúrò, ìmọ̀ ara wọ́n ní kẹ́ mú kúrò, ìfẹ́ ara wọ́n ní kẹ́ mú kúrò, ìfẹ́ ọmọlẹ́kejì, àánú àti ìgboyà láti bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa o, wọ́n níṣẹ́ tó rán yín nìyí. Ìwọ tó bá jẹ́ àyànfẹ́ Ọlọ́run tó ń kọrin tó ní ìgboyà láti bá Ọlọ́run sọ̀rọ̀, kò kún tó o. Olúwa ló ń fẹ́ gbóhùn yín. Olúwa ní kẹ́ súnmọ́ òun, kẹ́ bá òun sọ̀rọ̀. Olúwa ní kẹ́ mú ìdọ̀tí kúrò. Olúwa ní àsìkò tá a wà, ó ní àsìkò ìdájọ́ ni fún oníkálukú. Á bẹ̀ oníkálukú wò gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìwọ tó bá ṣe dáadáa wàá rí gbà, tó bá dẹ̀ tún ṣèkejì náà wàá rí gbà. So ìbá bẹ́tà ká ṣe dáadáa o. Kò sẹ́ni tó mọ̀ o, kò sẹ́ni bí Ọlọ́run nìkan ló mẹ́ni títí rẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe dáadáa, at least ká tiẹ̀ try. Nínú 10 tá a bá lè gba 3 á mà dáa. Ká tiẹ̀ gba 3, because tó bá mú Olúwa tó fi ohun ìránṣẹ́ sí mi, ara ń rí Ọlọ́run wípé ẹ ṣe dáadáa tó gẹ́gẹ́ bí àwọn àgbà òwúrọ̀ bó ṣe ń kọrin tó yìn lógo tó máa yí nílẹ̀. Wọ́n á máa kọrin yin Ọlọ́run, á dẹ̀ máa yí nílẹ̀. Ẹ wo Dáfídì tí gbogbo yín imitate, tí gbogbo wa imitate. Dáfídì á máa kọrin yin Ọlọ́run, á dẹ̀ máa yí nílẹ̀ pẹ̀lú gbogbo aṣọ owó iyebíye. Ó fi ń wu Ọlọ́run ni. Ẹ jẹ́ ká tún ìwà ọwọ́ wa ṣe o. Then àwọn wòlíì ìránṣẹ́ Ọlọ́run alààyè, ò bá wọ funfun kó wọ blue, kó wọ blue, kó wọ green, kó wọ red, tó bá ti ń ṣe bẹ́ẹ̀ sí ní Olúwa wí. Olúwa ní ẹ ṣọ́ra àwọn kándù dúdú pupa tẹ̀ ń lọ́pọ̀ yìí. Olúwa ní etí òun ti kún. Ó ní àwọn ìdọ̀tí yẹn ti pọ̀ jù. Bàbá, ó ní àmọye ilé tó ti dàrú, àmọye ilé tó ti bàjẹ́, àmọye epo tó ti dàrú nídìí kándù dúdú, kándù pupa tí wọ́n ń lọ́pọ̀ tó ń dorí ẹ̀ kodò. Olúwa ní ìdájọ́ ti dé o. Amúnirí wípé orí kọ̀ọ̀kan dúró, ó lọ bí omi kẹ́rí bó ṣe pọ̀ tó. Láti ojú ọ̀run pàṣándẹ̀ ń sọ̀kalẹ̀ báyìí. Kò tí ì dé orí àwọn ìkọ̀kọ̀ tí mo rí yìí o. Ó ń bọ̀ láti ojú ọ̀run báyìí ni, ní orí èèyàn kọ̀ọ̀kan ló dẹ̀ ń lọ. Ní orí èèyàn kọ̀ọ̀kan ni pàṣán yẹn ń lọ, ìmí iná, ìmí ìpàṣán, igi. Bí ọ̀rẹ́ tí wọ́n fi máa ń jà, tó fi máa ń táwọn ọmọdé fi máa ń léra wọn kiri yẹn, bẹ́ẹ̀ ni mo ṣe rí ọ̀rẹ́ náà tó gùn àti iná. Iná yẹn dẹ̀ wà lójú ọ̀run báyìí lórí èèyàn kọ̀ọ̀kan ni o, kò tí ì kan orí o, afẹ́fẹ́ wà láàrin ẹ̀. But tí n bá wò ó máa rí pé eléyìí move, iná yẹn move tẹ̀lé. Tẹ́lòmíì bá move, igi á move tẹ̀lé, ọ̀rẹ́ ní pàṣán. Olúwa kí lélẹ̀ ó ní ìdájọ́ oníkálukú nìyẹn pé àsìkò ti tó. Kí sí wọ́n rí bí gbogbo orílẹ̀-èdè ayé ṣe rí pátápátá. Olúwa ní ìdọ̀tí ti pọ̀ jù. Ó ní ìdọ̀tí ti pọ̀ jù láti pàṣẹ àwọn wòlíì. Àmọye ẹ̀mí tí ò yẹ kó kọjá túrú wòlíì ni. Àwọn àyànfẹ́ ọmọ ológo gidi. Àwọn tí Ọlọ́run rán láti wá túnlé ayé ṣe, láti wá gbàlà, láti wá wòsàn, láti fi orin ẹ̀mí yí ọ̀pọ̀lọpọ̀ ní ọkàn padà, láti fi orin ẹ̀mí yí ohun tí ò dára kó di nǹkan tó dára. Ìbá dáa ká tètè change. Ìbá dára. Kándù dúdú, kándù pupa.
tó bá jẹ́ mi ní ẹ látẹnu ní lọ, I think it's supposed to be cancelled now. Tẹ́ bá gbọ́ ni o, èmi kọ́ o. Tí mo bá parọ́ ẹ wọnú ẹ̀mí kẹ́ tún lọ tún mi wò pé ṣóbìnrin yìí sòótọ́ ni àbò ń parọ́. Bí mo ṣe ń sọ bẹ́ẹ̀ lÓlúwa ní kí n máa dárúkọ bẹ́ẹ̀ tí mi ò lè dárúkọ. Mo ń sun ẹkún ni pé bàbá jọ mi ò lè dárúkọ. I can't dárúkọ. Àwọn orúkọ tí mi ò mọ̀ rí tán ń gbé wá síwájú mi báyìí. Báwo ṣe máa dárúkọ ẹ̀? Ìjọ aládùúrà wà ń bẹ̀. Celestial wà ń bẹ̀. Kérúbù wà ń bẹ̀. Àwọn kan náà tún jẹ́ mímọ́ gbogbo wọn náà pọ̀ ń bẹ̀ rẹpẹtẹ. Aláṣọ ara pàápàá wà ń bẹ̀. Olúwa ní kó ní kálukú ṣe kí ni kó yí padà. Pé ìdájọ́ ti dé o. Kò dìgbà tó bá ṣẹ̀rẹ̀ ni tó fún ẹ ní ẹgbà nídìí kó tó mọ̀ pé ìdájọ́ Ọlọ́run anything ló lè fi nàyàn. Kò sì gbà tó bá ṣẹ̀rẹ̀ ni tí iná bá bọ́ sínú ilé ẹ̀ kó tó mọ̀ pé ìdájọ́ Olúwa ni no. Anything bàbá lè fi ṣe iná láti fi jẹ ènìyàn ní pàṣán. Ìwọ tó jókòó sínú ìkọ̀kọ̀ tó ń ṣiṣẹ́ ibi lórí ẹni tó wà nínú chọ́ọ̀chì tó ń jójó tí jíjó ìtì ẹ̀ ti pọ̀ jù, kí ni pọ́blẹ́mù ẹ̀? Òun ló mọ nǹkan tínú ẹ̀ dùn tó fi ń jó nínú chọ́ọ̀chì lójoojúmọ́ tó fi ń yan Ọlọ́run lógo. Ilé ti múra jù kí ló dẹ̀dẹ̀ àwọn òrówó ra sùtánà, àwọn òrówó ra aṣọ ṣọ́ọ̀ṣì, àrówó ra gèlè, àrówó ra bàtà. Òun nìkan ló mọ́ ju Olúwa ní gbogbo wọ̀nyẹn. Òun ti ṣetán láti wó ìfẹ́ dànù. Gbogbo àwọn ọ̀nà tó ń dí, gbogbo àwọn nǹkan tó dára tó yẹ kó máa tẹ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń gbààwẹ̀ lójoojúmọ́ lọ́wọ́ tí wọ́n jẹ́ kó tẹ̀ wọ́n lọ. Bàbá mi lóun ti sọ pàṣán sílẹ̀ fún wọn. Ó ní iná dẹ̀ ti dúró sórí òjíṣẹ́ kọ̀ọ̀kan. Tó bá ṣe dáadáa wàá ká dáadáa, tó bá dẹ̀ tún ṣèkejì náà wàá jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Òrán ọmọ níṣẹ́ fàfà yàtí mo jíṣẹ́ tó rán mi ò bàbá. Ó ní kí n dárúkọ, mi lè dárúkọ. Bàbá mi dáríjì mi, I can't. Mi ò lè dárúkọ. Please daddy, please. I can't. Mi ò lè dárúkọ èèyàn kankan. Ṣùgbọ́n ṣe lótìtọ́ àti lódodo kó lè rí bó ṣe yẹ kó rí o. Ẹ má ṣe kà fún ọmọ ọlọ́mọ tó bá bí títí rẹ. Gbàdúrà. Ọba tí ń fúnni tí kì í ṣèrègùn. Ọba tó fi Sámúẹ́lì ta ìyá rẹ̀ lọ́rẹ. Tínú Hánà dùn tó lọ ṣọpẹ́ ní Ṣílò. Gbàdúrà pé bàbá jẹ́ kémi náà lọ ṣọpẹ́ ní Ṣílò. Má ṣèkà fọmọ ọlọ́mọ torí pàṣán ńlá ni. Mo lè bóyún jẹ́, mo lè bá ilé ìjà, mo lè pa ilé ìdánù. Rántí ọ̀la o, ọjọ́ ọ̀la ló jà jù. Gbàtẹ́lẹ̀ ya ẹ̀sìn títì ẹ bá dé. Bóyá olóyún ni tó yún ò dúró mọ́ tó ń jábọ́ pọ̀. Kí ló ṣe léyìn ohun ológun? Rántí iṣẹ́ ibi tó ti ṣe síwájú sọmọ ọlọ́mọ. Rántí àwọn ọmọ ọlọ́mọ tó ti ṣèkà fún. Rántí àwọn ọmọ ọlọ́mọ tó ti sọ di dàkúdà. Àwọn ọmọ ológo tó ti sọ di ìgbékalẹ̀ sínú ilé. Ronú pìwàdà kọjọ́ tó pé. Olúwa ní kẹ́ gbàdúrà, kẹ́ gbàwẹ̀, kẹ́ fi súnmọ́ òun àwẹ̀. Èmi ò wá mọ̀ bóyá 3, bóyá 4, bóyá 7. Wọ́n ní kẹ́ gbàwẹ̀, kẹ́ fi súnmọ́ Ọlọ́run. Ó ní tẹ́ bá gbàwẹ̀ nínú èyí, bóyá ẹ ronú pìwàdà àti mú kándì dúdú àti mú kándì pupa. Mo wà nínú àwẹ̀, mi ò gbọ́dọ̀ ṣiṣẹ́ burúkú. Bóyá yẹn á yí ẹ lọ́kàn padà. Ó kéré ó pọ̀ jù. Nínú ọ̀sẹ̀ kan o gbọ́dọ̀ gbàwẹ̀ ọjọ́ kan tàbí 2 tàbí 3 fi súnmọ́ Ọlọ́run. Olúwa ló sọ bẹ́ẹ̀ o. Ẹ̀yin olórin náà wọ́n ní kẹ́ ṣọpẹ́. Níbikíbi tó bá mọ̀ pé o ti lè ṣọpẹ́ ní ṣọ́ọ̀ṣì bó máa kọrin yílẹ̀ kó máa yin Ọlọ́run ni. Ṣùgbọ́n ṣe ọpẹ́ kó jó níwájú Ọlọ́run, kó jó kó máa ní àṣọ jẹ tẹ́tẹ́ ni. Kó jó kó làágùn dáadáa. Má dẹ̀ kọrin kí bàbá ìjọ kan, olùṣọ́ àgùntàn kan, pásítọ̀ kan, jáde broda jíò kan, yàyà jíò kan. No, kí Ọlọ́run rẹ kórí ẹ̀ máa wú. Olúwa ló ń fẹ́ ṣe ọ̀tun nínú ayé yín, ló ń fẹ́ yí àgọ́ ara yín padà. Nǹkan tó Olúwa ń sọ fún mi nìyẹn. Gbogbo olórin pátápátá náà pé ó kí ya máa ṣó gbogbo yín ní kọ̀ọ̀kan báyìí. Kò ń ṣe obìnrin tó ń jó yẹn nìkan o. Gbogbo olórin lolúwa pé ó. Ẹni pé gbogbo olórin ni mò ń gbé sí báyìí. Wọ́n tí mi bá gbé sí má bínú o. Gbogbo olórin lolúwa pé omi ò dẹ̀ ní dárúkọ. Àtolórin aláṣọ ara, àtolórin sẹ̀lẹ́ o, àtolórin aládùúrà o, àtolórin ẹ̀mí o. Gbogbo yín pátápátá lolúwa ń bá wí o. Gbogbo yín lolúwa ń bá, gbogbo yín ni mò ń gbé sí o.
mi ò ní dárúkọ yín o, gbogbo yín mò ń gbé sínú fídíò ni à ní gbé yín sí o, mò ń gbé yín sínú fídíò ní kẹ́ máa rí wípé yes, bí mo ṣe click ẹ bá gbogbo ẹ jáde mo mọ̀ pé yes bàbá rán mi níṣẹ́ yìí ní tòótọ́, gbogbo olórin ẹ̀mí ló dẹ̀ jáde, get them all of them ló jáde pátápátá. I was so surprised, you see, ó tiẹ̀ tí tó ti kú gan wàá àwọn tó gbé sí kábíyèsí o, a tó fara tì bí òkè, ẹrù jẹjẹ ọmọ mèrí, kábíyèsí o, ìbàrẹ̀ o bàbá. So wọ́tọ́ Ọlọ́run bá kà yẹ dìde o, kò ṣe iṣẹ́ yẹn, gbàwẹ̀ kò dẹ̀ yin Ọlọ́run lógo, torí Olúwa fẹ́ jáde nínú ayé gbogbo yín pátápátá. Èmi ò mọ̀nà tó fẹ́ gbà jáde o, mi ò mọ̀nà tó fẹ́ gbà jáde o. Olúwa ló fẹ́ rìn nínú ayé yín o. Gbogbo ẹ̀yin tí mo bá ti ń tẹ̀ báyìí, very very important, very very important. Olúwa ló fẹ́ gbé yín dìde, Olúwa ló fẹ́ jáde nínú ayé yín, Olúwa ló fẹ́ gbé yín dìde, Olúwa ló fẹ́ gbé yín dìde, Olúwa ló fẹ́ gbé yín dìde, Olúwa ló fẹ́ gbé yín dìde. Ẹ̀yin olórin ẹ̀mí, Olúwa ló fẹ́ gbé yín dìde, Olúwa ló fẹ́ gbé yín dìde, Olúwa ló fẹ́ gbé yín dìde. Ó yá, ẹ bẹ̀rẹ̀ sí ní máa yìn, ẹ máa ṣọpẹ́ níbikíbi tẹ́ ẹ bá wà, kẹ́ ẹ máa jó. Olúwa ní òun fẹ́ gbé yín dìde, Olúwa ní kẹ́ súnmọ́ o, Olúwa ní ẹ súnmọ́ mi ọmọ ẹ̀mí, mo fẹ́ gbóhùn yín, mo fẹ́ tún yín ṣe. Olúwa ní mo fẹ́ gbé yín, ó ní mo ti lo àwọn kan síwájú lọ, ó ní àsìkò wọn ò tí ì parẹ́ o, ó ní wọ́n sì wà ń bẹ̀, ó lóun tún àgọ́ ara wọn ṣe, wọ́n ń dọmọdé sí lójoojúmọ́ ni, ṣùgbọ́n ẹ ṣe òtítọ́. Olúwa wà pẹ̀lú gbogbo wa o. Ṣé rí báyìí, everybody ló jáde yìí o, everybody ni o, ṣé ń rí gbogbo wọn báyìí, everybody ni o. Olórin ẹ̀mí náà pé ó kìí ṣe olórin ara o, kìí ṣe olórin onífújì o, ẹ bá sì mí gbọ́ o. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Bàbá mo jíṣẹ́ tó rán mi o, alágbàwí ẹ̀dá láyé, ọba ṣèkan mákù, atẹ́rẹrẹ kárí ayé, Ọlọ́run ìyanu, gbogbo ọ̀rọ̀ rẹ ìyanu ni, iṣẹ́ ọwọ́ rẹ ìyanu ni, iṣẹ́ rẹ ìyanu ni, ìmọ̀ rẹ ìyanu ni. Ìwọ tó bá rí rẹ má bínú o, jẹ́ kí inú ẹ máa dùn ní pé Ọlọ́run fẹ́ràn ẹ, ó kà ẹ́ yẹ, ó dẹ̀ fẹ́ ṣe ìyanu nínú ayé ẹ, nínú ayé mi, nínú ayé gbogbo wa. Àlàáfíà ló wá ṣe. Ẹ̀yin ènìyàn mi, ẹ kú ọjọ́ mẹ́ta o, ṣàlàáfíà lẹ́wà o, ṣé gbogbo ẹ̀ ń dùn jọjọ́ ń bẹ̀ yẹn o. Ẹ sọ pé ó tọ́jọ́ mẹ́ta tẹ́ rí, mo ti ní mi ò ní dédé máa jáde ọ̀ǹtí tí Olúwa bá sọ pé kí n jáde, tàbí tí n bá rí nǹkan tó wà very very important tẹ́kù wa la lè jẹ èrè nínú nǹkan yẹn. Ìyẹn nǹkan ni mi lè máa jáde lójoojúmọ́, I don't used to it. Mi ò ń ṣe bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ o. Mo lè jáde léni kí n ṣe bí fídíò 2 mẹ́ta, ó kọ́mọ̀, ó tún lè tó bí ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ 2, oṣù kan. Ẹ má bínú, ẹ bá mi gbà tẹ́ bá ti rí mi náà ni mo promise yín ní kankan yín ò gàgé o, kẹ́ lè mọ̀ pé ó wà lọ́kàn mi before ending of this year. Ó lè jẹ́ pé December la máa fi ṣe pàápàá, ó máa wà lára nǹkan tá a máa fi ra gàárì àti tínkó àti ẹja aláràn fún bóyá ọdún kékeré ni o, bọ́dún ńlá ni o, ó máa wà ń bẹ̀ very soon, very soon, very soon, very soon. Ẹ foríranra, ẹ fàdúrà ranra yín lọ́wọ́ o. Gbogbo especially ẹ̀yin tí n bá ti gbé jáde tán báyìí, tí mo kílíkì síta báyìí, Olúwa fẹ́ bẹ̀ yín wò ó. Ó fẹ́ rí ikú dànù kúrò lórí yín, ó fẹ́ rí àìsàn dànù lórí yín. Ṣùgbọ́n ẹ lọ ṣọpẹ́ ní ṣọ́ọ̀ṣì, ẹ ṣọpẹ́ pẹ̀lú ẹ̀mí, pẹ̀lú ọkàn kan. Ẹ lọ ṣọpẹ́ o, ẹ lọ ṣọpẹ́ ní ṣọ́ọ̀ṣì o, ẹ lọ ṣọpẹ́ ọpẹ́ ńlá, ọpẹ́ ìbùkún, ọpẹ́ pé mo wà láyé, mo wà láàyè. Ẹ lọ ṣọpẹ́ o, everybody. Ìwọ tó bá mọ̀ pé ṣe yẹn jẹ́ tiẹ̀ tètè ya lọ ṣe o, ẹ lọ ṣe o.
ẹ lọ ṣọpẹ́ ẹ lọ ṣọpẹ́ ẹ lọ ṣọpẹ́. Olúwa ti kọjá láàrin yín, ó ti fi àmì sára oníkálukú, àmì tó dáa ni o, àmì tó dára ni. Ṣùgbọ́n ìwọ tó bá ti mọ títí ẹ tètè ya jáde kó lọ ṣọpẹ́. Má jò pẹ́ jù o, má jò pẹ́ o, kíákíá ni. Anything ló lè fi ṣọpẹ́ fọ́lọ́run pẹ̀lú ijó, pẹ̀lú ijó ẹ̀dígbà bàbá Yẹwà náà ni everybody. Ọpẹ́ ọpẹ́ ọpẹ́, àsìkò ọpẹ́ yín ti díù níwájú Ọlọ́run. Kò dìgbà tẹ́ bá kàn ń kọrin rìláísà bí ò lè pé sí rìhásà náà pé kọ́nsẹ̀tì tẹ́ bá ń ṣe, tẹ́ ẹ ṣe lójú kan tẹ́ máa jó. Ẹ nídìí láti lọ sínú chọ́ọ̀chì kan kẹ́ jó níwájú Ọlọ́run. Ìyẹn nìkan kọ́ lolúwa fẹ́ gbà lọ́wọ́ yẹn. Wọnú chọ́ọ̀chì kan kẹ́ ṣọpẹ́ ńbẹ̀, kẹ́dẹ̀ ní ṣọpẹ́ ṣètọrẹ àánú fọ́lọ́run ńbẹ̀. Bóyá fáláìní ni, Olúwa wà pẹ̀lú gbogbo wa o. Bye. Until when I have another information. I love you.